ọba mi ajúnilọ tó ju gbogbo ohun tó dá lọ ọba tí bá ní í ṣe tẹ́ni ọba mi olórúkọ àpèpè tán. Happy birthday òkìkí ọlá àríkíàdé èèyàn tèmi amúnidára atúnidá lọ́nà àrà. Ọ̀rọ̀ àwọn eléyìí wọ́n lè mékọ̀pù fọ́mọ tuntun aláṣẹ àtolùdarí iléeṣẹ́ Ọlá Caesar Beauty World. Ṣé ìgbéyàwó lẹ́yìn fẹ́ ṣe ni tàbí birthday shoot? Gbogbo ohun tó wù ká fẹ́ ṣe tẹ́ẹ̀sì fẹ́ kójú yín ó dúró rekete ẹ̀yin ẹ̀ṣẹ́ àti kàn sí iléeṣẹ́ wọn. Owó wọn ò sì gájára lọ. Ilẹ̀ ọmọ wọn lárin Ọ̀ṣun Ìmọ̀dú ọmọ Afọlẹ́rìn. Délé Sàlú àlùkò sóńgórí oro. Ẹ̀rìn mòjé. Ńbẹ́ ni òjé bá tọwọ́ jẹ́ wọn ló tọwọ́ bàbá yín ṣe ni. Àríkẹ́ ìbá àṣekandú ìbá àṣekandá. Ìmọ̀ràn tẹ́ ẹ bá nìkan dá lé bàbá yín. Ìbéèrè asán ní já sí. Nítorí pé ọmọ ọ̀mọ̀ràn ẹnìkan ò jọbọ̀rọ̀ níyín nílé bàbá tó bí yín lọ́mọ. Pẹ̀lẹ́jàre ọmọ àfiṣòkòtò poṣù mẹ́fà lé aláró. Tálárò ò sì gbọ́dọ̀ rẹ. Ṣòkòtò yín ò sì gbọ́dọ̀ rúgbọ̀n dànù. Délé Solú ọmọ ewé ládọ́gba. Àríkẹ́ wọ́n lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní yíya dínà ẹlẹ́rìn ńlẹ̀ olówè. Wọ́n lọ́kàn ya dínà nínú oko, ọ̀kan ya dínà nínú odò. Ńgbọ́kan tó kù ló ya dínà nílé àná. Ńlẹ́jàre Ìmọ̀dú ọmọ Afọlẹ́rìn. Àríkẹ́ ọdún ayábọ̀ fún ọ, òní kúkú àìtọ́jọ́. Gbogbo èròǹgbà rẹ ní ti dáadáa lélẹ́dùn àwọn ṣe fún ọ, òní fàìsàn ló gbà. Iléeṣẹ́ Yamab Entertainment Concept láti ń kí ọ kú oríire tòní. Nítorí pé níṣe làwa fèròjà sáyẹyẹ kó lè dùn kí gbọ́ngbọ́n ó sì kàn sí. Bá ń sọ fáwọn olólùfẹ́ rẹ pé wọ́n lè pè wá síbi ìgbéyàwó náà ká lè ṣalága àdúrà àtìjókòó wọn lọ́jọ́ náà. Happy birthday Muhammadu Saliu Bushirat Àríkíàdé. Age with success.